Ìwé Kọ́ríńtì kínní orí 4. Jẹ́ kí ènìyàn kí ó máa kà wá bẹ́ẹ̀ bí ìránṣẹ́ Kristi àti ìríjú àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run. Pẹ̀lúpẹ̀lú à ń béèrè lọ́wọ́ ìríjú pé kí olúwa rẹ̀ náà kí ó jẹ́ olóòótọ́. Ṣùgbọ́n ohun kínkínní ni fún mi pé kí ẹ má ṣe ìdájọ́ mi, tàbí kí a má ṣe ìdájọ́ mi nípa ìdájọ́ ènìyàn. Nítòótọ́ èmi kò ṣe ìdájọ́ èmi tìkálára mi, nítorí èmi kò mọ ohunkóhun sí ara mi. Ṣùgbọ́n a kò tí ì pa èyí dá mi láre. Ṣùgbọ́n ẹni tí ń ṣe ìdájọ́ mi ni Olúwa. Nítorí náà ẹ má ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà títí Olúwa yóò fi dé, ẹni tí yóò mú òkùnkùn tí ó farasin wá sí ìmọ́lẹ̀, tí yóò sì fi ìmọ̀ ọkàn hàn. Nígbà náà ni olúkúlùkù yóò sì ní ìyìn tirẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ ará, nǹkan wọ̀nyí ni mo ti fi ṣe àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín, kí ẹ̀yin kí ó lè ní ipa, kí ẹ̀yin kí ó lè ti ipa tiwa kọ́, kí a má ṣe ré ohun tí a kọ̀wé rẹ̀ kọjá, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì. Nítorí ta ni ó mú ọ yàtọ̀? Kí ni ìwọ sì ní tí ìwọ kò tí ì gbà? Ǹjẹ́ bí ìwọ bá sì ti gbà á, èyí a ti ṣe tí ìwọ fi ń halẹ̀ bí ẹni pé ìwọ kò tí ì gbà á? A sá tẹ́ yín lọ́rùn nísinsìnyí, a sá ti sọ yín di ọlọ́rọ̀ nísinsìnyí. Ẹ̀yin tí ń jọba láìsí wa. Ìbá sì wù mí kí ẹ̀yin kí ó jọba, kí àwa kí ó sì lè jùmọ̀ jọba pẹ̀lú yín. Nítorí mo rò pé Ọlọ́run ti yan àwọn àpọ́stélì kẹ́yìn bí àwọn ẹni tí a dá lẹ́bi ikú, nítorí tí a fi wá ṣe ìrànwọ́ fún ayé àti fún áńgẹ́lì àti fún ènìyàn. Àwa jẹ́ aṣiwèrè nítorí Kristi, ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi. Àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n ẹ̀yin jẹ́ alágbára. Ẹ̀yin jẹ́ ọlọ́lá, ṣùgbọ́n àwa jẹ́ ẹni ẹ̀gàn. Àní títí di wákàtí yìí ni ebi ń pa wá, tí òǹgbẹ sì ń gbẹ wá, tí a sì wà ní ìhòhò, tí a sì ń lù wá, tí a kò sì ní ibùgbé kan. Tí à ń ṣe làálàá, tí à ń fi ọwọ́ wa ṣiṣẹ́, wọ́n ń gàn wá, àwa ń súre, wọ́n ń ṣe inúnibíni sí wa, àwa ń forí tì í, wọ́n ń kẹ́gàn wa, àwa ń bẹ̀bẹ̀. A ṣe wá bí ohun ẹ̀gbin ayé, bí èérí ohun gbogbo títí di ìsinsìnyí. Èmi kò kọ̀wé nǹkan wọ̀nyí láti fi dójú tì yín, ṣùgbọ́n láti kìlọ̀ fún yín bí àwọn ọmọ mi àyànfẹ́. Nítorí bí ẹ̀yin tilẹ̀ ní ẹgbẹ̀rún olùkọ́ni nínú Kristi, ṣùgbọ́n ẹ̀yin kò ní bàbá púpọ̀, nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìyìn rere bí yín. Nítorí náà mo bẹ̀ yín, ẹ má ṣe àfarawé mi. Nítorí náà ni mo ṣe rán Tímótíù sí yín, ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi, gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ níbi gbogbo. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn ń fẹ̀ sókè nínú yín bí ẹni pé èmi kì yóò tọ̀ yín wá mọ́. Ṣùgbọ́n èmi ó tọ̀ yín wá nílọ́lọ́ yìí bí Olúwa bá fẹ́. Kì í sì ṣe ọ̀rọ̀ àwọn tí ń fẹ̀ sókè ni èmi ó mọ̀, bí kò ṣe agbára. Nítorí ìjọba Ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀, bí kò ṣe nínú agbára. Kí ni ẹ̀yin fẹ́? Kí èmi kí wá tọ̀ yín wá ti kùmọ̀ bí, tàbí ní ìfẹ́ àti ẹ̀mí tútù?